lovely model officially +1 to the 12th of August. Mrs. Fabeku Funmilayo, aka Mommy Alabere. Happy birthday to you. Ǹlẹ́ o abiyamọ tòótọ́ wúrà iyebíye the best man in the world. Mommy Alabere ọdún rẹ̀ lẹ́kan sí lónìí o kò sì ní jáṣe mọ́ láṣẹ ìdùnnú. Ọmọ rẹ̀ lọ́kàn sí mi lónìí o Caroline ọmọ Bọ́láńlé ó ń pọ́jọ́ ìbí ìdùnnú òun lòún jẹ́ olùkọ́ àkọ́kọ́ olùtọ́jú òun abiyamọ tó mọyì ọmọ. I love the mother Mrs. Funmilayo aya Fabeku. Ó ń pẹ́ kẹ́ túbọ̀ dàgbà bàbá yẹn adalẹ́ o ẹ ó fẹ̀yìntì jẹ ọmọ bẹ́ẹ̀ ni ẹ̀ nífẹ̀ẹ́ ṣàṣemọ lókè èpè. Ǹlẹ́ o màmá onínúure ọmọ lọ́jọ́ ìbí òní mo ṣe bí Ìjẹ̀ṣà nílé ìpẹ̀lẹ́ ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹlẹ́ni ẹwẹlẹ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lọ́mọrẹ wa ti múná roko. Ọmọ olóbì kan ọ̀wọ́ ti wọ́ olóbì kan ọ̀wọ́ ti wọ́ obì tó fẹ́ tẹna wò sápò ẹni tó fẹ́ tẹna wò sínú igbó ẹranko burúkú arómù jẹjẹ. Ìjẹ̀ṣà mójú apọ̀nàdà Ìjẹ̀ṣà fẹ́ràn pàbí iyán kékeré ọwọ́ àwọn ìmú nǹkan yọgbọ́n bẹ́ẹ̀ làgbàlagbà ò gbọ́dọ̀ jọka bàbà ẹrú bàbá yín nísìn tòlótòló lé bàbá tó bí yín lọ́mọ. Ọdọọdún báyìí ní sápẹ́rúwé o lọ́dọọdún làá mọ̀ rí ọ àìsàn ní sọ lọ́jọ́ bẹ́ẹ̀ ló ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Wo ọmọ aráyò ní fọmọ dá olóró oúnjẹ ọmọ òsì ní kó o lẹ́nu ẹ láṣẹ ìdìwà. Ojúmọ́ bá mọ́ wá báyọ̀ yálà kedere nànà ní dímọ́ owó á bá ọ pé ọ̀la bá ọ pé bẹ́ẹ̀ ni aṣọ yìí rò ní pàyà láwùjọ ó mọ́dún tuntun rẹ lónìí ìgbéga tuntun ìtẹ̀síwájú tuntun àṣeyọrí tuntun lọ́gbẹ̀dọ̀ yóò fi jíǹkí rẹ o wàá dàgbà wàá dògbò wàá túbọ̀ fẹ̀yìntì jẹun mọ̀ wàá fọwọ́ páwó bẹ́ẹ̀ ni wàá fèrè gèjòbè ìgbà ọdún kan ni.